Musibau, 20 years. Tailor sef. Tailor. Tailor. Ìgbà wo ló kọ́ṣẹ́? Ó ti pẹ́ díẹ̀. Kí ló tó lọ school mọ́ gan? Bó làwọn òbí ẹ wà? Ṣegbe. Nígbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ kíkọ́, ó tó gbà mélòó tó ti lọ sẹ́wọ̀n? Mo ti kúrò níbi iṣẹ́ kó tó di pé mo lọ sẹ́wọ̀n. Ọdún wo ló kọ́kọ́ lọ? 2020. Kí ló gún ọ débẹ̀? Kí ló ṣẹlẹ̀ nígbà yẹn tó fi lọ sẹ́wọ̀n? Ìlú ọmọ ọmọgbó. Igbó? Ta ló introduce igbó mímu sí ẹ? Ó ń ta ni. Ó ń Bá yẹn tà. Ta ló ń bá tà? Bouncing. Níbo ló ń wà báyìí? Ó náà ti wà ní prison. Oṣù mélòó ni o lò lẹ́wọ̀n nígbà yẹn? 6 months. Ìgbà kejì tí wà lọ ńkọ́? Ẹ̀kan ló lọ. Kí ló wá tún gbé ẹ débí báyìí? Ilé ọtí ni mo wà tí wọ́n ti wá mú mi. Kí ló ń ṣe nílé ọtí? Ọmọ ọtí lè mi. Ò ń mọtí? Ṣé ìjà ni? Ọjọ́. Kí ló wáyé tán fi mú ẹ? Àwọn àmọ̀tẹ́kùn yìí kọ́ ṣáájú wá mú mi bẹ́ẹ̀. Kí náà sọ pé o ṣe? Wọ́n lẹ́jọ́ ní ẹjọ́. Wọ́n lẹ Otis. ìwọ dẹ̀ kí n ṣe ẹyẹ. Ẹjọ́ ní. Ẹyẹ ni ẹ. Ṣe ìgbà wo ló join? Ó ti pẹ́ díẹ̀. Operation mélòó ló ti ṣe ní gẹ́gẹ́ bí ọmọ ẹyẹ? Sọ fún sàn. Ta ló mú ẹ wọlé? Agídí náà wọ́n fi mú wọlé. Ta ló mú ẹ wọlé? Olúwa. Ògo Olúwa. Ṣùgbọ́n ojú ọgbẹ́ ọta àbọ̀n tó wà lẹ́sẹ̀ ẹ̀, báwo ló ṣe jẹ́? Alọ́jáde ni. Ẹ tún jalè. Ẹ ń ta gbó. Ẹ ń ṣe cortis. Ẹ tún jalè. Ibo lẹ ti lọ jalè? Ó ga jù. Àwọn ìsinmi ga yọ̀gá inú àwọn sáìtì lójú ọ̀nà. Kí lẹ kó? Àwọn báyà. Ẹ̀yin mélòó lẹ máa ń lọ operate? Ṣáá mẹ́ta. Àtìgbà láti yìnbọn sí mi lọ́sẹ̀ mi rà àwọn yòókù mọ́. Kò ráwọn yòókù mọ́. Ibo lẹ wá máa ń ta àwọn wáyà yẹn sí? Àwọn àbòkí la máa ń tà fún. Ẹ máa ń tà fún. Ṣàwọn òbí ẹ̀ ń kọ́ báyìí? Ṣé wọ́n ti mọ̀ pé ó wà ń bí? Mo ti mọ̀. Kí ló wá fẹ́ kíjọba ṣe fún ẹ báyìí? Ìjọba ṣàánú mi.